Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Egbeji gbogbo ilé Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbòjò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji of Ogbomoso land. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lákòókò yìí pé a kú dédé àkókò yìí o. Mo kí yín ní kíkí ọlá àti ọlà àti àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Iṣẹ́ Kristẹni ni o, iṣẹ́ Mùsùlùmí ni o, iṣẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé ni o. Mo kí yín o. A kú oríire tàkókò yìí o nínú oṣù tá a wà yìí. Yóò sàn wá sówó, yóò sàn wá sọmọ àti gbogbo àwọn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tá à ń lé ń gbààwẹ̀ yìí. Olúwa ò ní dùn wá ńlá dá o. àmín. Ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni náà tí Ọlọ́run ní kí àkókò yìí ó bá wa láyé kó bá wa láàyè wa. Olúwa ò ní dùn ẹ̀yin náà ńlá dá o. àmín. Torí ẹlòmíì Kristẹni ni ṣùgbọ́n bá Mùsùlùmí sílé. Sẹ́rí bá ń jọ ń pín ládá náà ni. bẹ́ẹ̀ni. Kódà ẹ̀mí Kristẹni mi ìṣèdè òní ó jí àwọn tó bá jẹ́ Mùsùlùmí pé ẹsẹ̀ ní jẹ́sàárì. Ẹlòmíì kódà ẹlòmíì ọ̀fẹ́ràn àti jẹun lóru ṣùgbọ́n yóò jí yóò ṣàdúrà lóru. Ọlọ́run ó gbàdúrà gbogbo wa o. àmín. Ọlọ́run ó gbàdúrà gbogbo wa o. àmín. Mo fi àsìkò yìí kí gbogbo wa pé àánú Ọlọ́run ò ní fi wá lẹ̀ o. àmín. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti ilé àtoko oyè bàbá mi ni o. Àwa kéré sí i orí ẹlòmíì lè máa wò pé ẹni yìí eyín mọ́kà ní lẹ́nu rẹ̀ yìí lẹ́kẹ̀ ní lọ́wọ́ rẹ̀ yìí bó ló a jẹ́ oyè bàbá mi ni nígbà tí bàbá mi kú mbẹ́ bàbá mi gbà kó tó di pé Ọlọ́run kádàrá pé kódà síwájú mi kan bọ́ bẹ́ẹ̀ kó tó di pé wá kẹ̀ mi. Mo ṣe àkókò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà gbogbo oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fún yín yálà ẹ joyè bàbá yín ni yálà ẹ joyè ìlú ni yálà ẹ tí ẹ joyè inú ọ̀dẹ̀dẹ̀ yín ni torí wípé oyè ní jẹ́ aláṣẹ ní jẹ́ ó fi àsìkò ìgbà aládùúgbò àfọyín náà pé ẹ pẹ́ o ìmọ̀ pẹ́ sí pẹ́ àṣẹ. ewé àpẹ́ orí gbogbo ọwọ́ pẹ́ láyé àpẹ́ lórí ilẹ̀ tó lù Ọlọ́run fi fún wa àṣẹ. á sì gbó kùtàkùtà ewé àlùbókùtà lórí ká bá wọn gbó kùtàkùtà nílẹ̀ yìí. àṣẹ àṣẹ ẹ má ṣàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. gbogbo yín ẹ dàgbà ẹ dògbó. àṣẹ àṣẹ. ewé tẹ́ ń pèlè ewé àlùbókùtà ilé ewé sásàmùrà àti pèlè ewé alédọ́. tọ́ ọba náà ni ìjòyè náà ni bí a ṣe ń sọ yìí pé Egbeji Ògbómọ̀ṣọ́ ni wá àwọn Egbeji mi náà wà náà ta èèyàn tó wà lábẹ́ wa tí Ọlọ́run ní kí àwọn ọmọ ṣàkóso olórí wọn ṣùgbọ́n Egbeji tí a bá ti wá Egbeji gbogbo òlú ní olórí olóògùn pátápátá ni bàbá mi jẹ ni wọ́n wá fèmí náà sí ẹ̀ sì rí àtàwọn tó jẹ oyè abẹ́ ilé àtẹni tó jẹ oyè tó jura wọn lọ àtẹni ọjọba aládé àtẹni ọjọba baálẹ̀ Ìmáàmù Ṣàfí lọ́dọ̀ àwọn onímọ̀ Lárúbáwá tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn alfakia ni wọ́n tó jẹ́ ẹni tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn àwọn àfáà máa ń kí wọ́n ní àràásì wúnà fìlì ìlímì àwọn tí wọ́n kún lórí nínú mọ̀ mùsùlùmí ọwọ́ akọrin kan Ìmáàmù Ṣàfí ni kọ́lọ́run Olódùmarè kó bá wa ṣàlékún àánú fún wọn nípò tí wọ́n wà báyìí. àmín. wọ́n ní àlẹ́ àmírú wàláwò mọ́láka dárí alẹ́ àlímù wàláwò bí arúfùlì ìjáyí alẹ́ àmírù ọba ni aláṣẹ ni tá a bá fi hàn joyè baálẹ̀ àbọ̀jọba aládé àbó tiẹ̀ ìjà aláṣẹ ẹnu kọ̀rọ̀ yàrá rẹ̀ wàláwò mọ́láka dárí kọjá bó jẹ́ pé ìwọ agbára rẹ̀ ẹnu ilé rẹ̀ nìkan lọ màláka lọ lágbára lórí lọ jọba lé lórí jẹ́ pé ní máàlìkì ní lágbáwá ni ọba Ọlọ́run ní máàlìkì múlìkì ọba àwọn ọba lọ́lọ́run ṣùgbọ́n tó wá mú ẹnìkan tó fi jọba ẹlòmíràn lè jọba inú ilé rẹ̀ wàláwò mọ́láka dárí kọjá pé inú ilé rẹ̀ ló lè darí
tọ́ ẹ pé àlàmírù bẹ̀ ni ọ́ aláṣẹ bẹ̀ ni ọ́ ìyọ ìyá alágbájá má lọ jà lónìí òde tó fẹ́ lọ́hùn ọ̀gbọ́dọ̀ lọ́bẹ̀ ìwọ náà pàṣẹ nù ọmọ mi fẹ́ ṣe kíní kan rárá ọ̀lọ́ skul yẹn mọ́ àchẹ́jì skul rẹ̀ ìwọ náà pàṣẹ nù ilé rẹ̀ náà nù aláṣẹ nìwọ náà ó wá ní alimu àáfà ní onímọ̀ náà ni wọ́n lọ́bẹ̀ alifu lè jáì kódà bọ́ jẹ́ pé alifu bá ta sa ìwọ náà bá mọ̀ fẹ́ kọ́ ìdátìbàgìdáàdì là ń pe tíra kékeré nù ìwọ náà bá fi kọ́ yẹn àáfà nìwọ náà irú àwa ilé àlè pera wa láàfà nítorí pé ẹ ń ṣègùn bàbá tèmi èmi sì pera mi láàfà kankan ẹ rí i pé mo kàn yà síbi ọ̀rọ̀ bàbá wa Imam Sáfì yìí ni Ọlọ́run ó jẹ́ ká mọ̀ nínú Al-Qur'ani pé inna sa'yakum lashatta iṣẹ́ tá a rán kálukú yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní èyí tọ́rán èmi lè ní í ṣe èmi sáfà gbọ́dọ̀ ọ̀dọ́ mi tó mọ retí kí n hàn tú fọ́ kí n ṣe gbàsà wo rárá o èmi náà máa bẹ Ọlọ́run màmá ṣàdúà kódà ó yẹ ẹlòmíì lẹ́nu ní tí wọ́n bá lọ sí múra tàbí tí wọ́n bá lọ sí hajj ó ní Ẹgbẹ̀jì ní Mẹ́kà ọ̀wá wo nǹkan ni Ẹgbẹ̀jì ṣe babaláwo oyè inú ilé ni oyè ìlú ni oyè bàbá mi ni kì í sì so yọ ọjọ́ orí mọ́ láwọn ẹ̀gbọ́n kódà àwọn àbúrò bàbá mi bẹ láyé ṣùgbọ́n gbà wọn ò mọ̀ ń pa rẹ̀ wọn ò sún bàbá wa oyè ọjọ́ orí kọ́ oyè ìmọ̀ ni ó dàbí pé ká wípé wọ́n fẹ́ fìyàn jẹ dean of faculty kó wá ka primary school is it possible? Rárá o ó lè ṣeéṣe wọ́n kẹ́kọ̀ọ́ débẹ̀ ni wọ́n kẹ́kọ̀ọ́ débẹ̀ ni o kàn lè jẹ́ lecturer láì lọ school nǹkankan lọ́kọ̀ tí wọ́n ní fún mi lecture tó oyè ìmọ̀ ni oyè Ẹgbẹ̀jì ó yàtọ̀ sí oyè ẹ̀sìn mo níyànjú láti ṣàlàyé fún yín ni babaláwo ó yọ àlọ́tọ̀ bẹ́ẹ̀ni oníṣègùn ó wà lọ́tọ̀ ó máa ṣe oògùn kó jẹ́ kìrìsìtẹ́nì kó máa lọ chọ́ọ̀chì rẹ̀ kó máa pe Jésù kó máa fi pàṣẹ rẹ̀ pé Ọlọ́run ó lè jẹ́ mùsùlùmí kó máa lọ mọ́sálásí kó máa lọ Mọ́kà bó ti wọ̀ kó sì máa jáwé ọmọ wa gbòòrè kó máa fi sọmọ aráyé lóore olóògùn lè jálágbára bẹ́ẹ̀ni ó lè jẹ́ ẹni tí ó mọ bíbọ̀ àṣírí ó lè jẹ́ ẹni tí ó yẹn bá gbá bùkátà làbí táyé yẹn bá bàjẹ́ tọ́lọ́wọ́n máa lò láti fi tún ibi tí ayé yẹn sí ẹ wá gbọ́ o ibi tá a wà lọ lónìí mo fẹ́ tara rẹ̀ wọlé ẹ dákun gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sínú oṣù yìí tá a wà mo fi bẹ̀ yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èyí náà máa dáhùn rẹ̀ lọ́kàn yín ta ló lóògùn. wọ́n ní ká máa dáhùn rẹ̀ lọ́kàn wa ta ló lóògùn. ta ló lóògùn ta lóògùn ta ni. Ẹgbẹ̀jì ló lóògùn. rárá o nítorí báwọn èèyàn ṣe wà rí o Ẹgbẹ̀jì ni number 1. bẹ́ẹ̀ni àrọ̀ ni nígbàkejì rẹ̀. àrọ̀ ni gbọ́ra jìgì oògùn. báwọn èèyàn ṣe wà nílẹ̀ Yorùbá nù báyọ̀ àwọn èèyàn ṣe wà nù àrọ̀ ni nígbàkejì Ẹgbẹ̀jì nílẹ̀ Yorùbá Ẹgbẹ̀jì ni olóògùn ju àrọ̀ nílọ. Yorùbá tó máa fi dásà pé olóògùn ju àrọ̀ nílọ Ẹgbẹ̀jì náà wọn dọ́gbọ́n bá wí o olóògùn ju àrọ̀ nílọ kò sí tó fi mí ṣe ìgbà bí o òwe Yorùbá ó dàgbà olóògùn ju àrọ̀ nílọ àmọ́ bí èèyàn bá wá pòwe lọ́dọ̀ àwọn bàbá wa pé olóògùn ju Ẹgbẹ̀jì lọ kò sí tó fi mí ṣe wọ́n wà sọ fún ọ pé wà o ọkọjá ààyè rẹ o ṣé pé oyè ń wo èso yìí tí wọ́n bóyàn oyè ìmọ̀ ni àwọn bàbá wa ṣiṣẹ́ débẹ̀ ni òye Ọlọ́run fún wọn débẹ̀ tí èèyàn bá pòwe bá fún bàbá wa pé bó olóògùn ju Ẹgbẹ̀jì lọ kò sí nǹkan tó ṣe bàbá wa wà fún lẹ́sìn pé ẹ wà o Ẹgbẹ̀jì ń fún olóògùn arẹmọ ìwọ ọmọ wípé inú òbí ni inú bá bí bọ́lọ̀ bá ara kó ba nǹkan jẹ́ oògùn tó lè pamọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò pa ni. ẹlòmíì bá wọ Ẹgbẹ̀jì olóògùn kà rárá o Ẹgbẹ̀jì aláwòye ni o àwọn bàbá tiwa kì í ṣe ká o bẹ́ẹ̀ o torí ìgbà míì wà bó olóòṣù oògùn kà mọ́ nílẹ̀ Yorùbá ọmọ ajíwọ́ yóò béèrè gbogbo ẹ̀yin tẹ́jẹ́ Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí Ọlọ́run ní jẹ́ ká yóò béèrè Ọlọ́run yín lọ́wọ́ yín pé ta lọ lọ́run rẹ. àmín àṣẹ. bó ṣe lọ ṣọ́ọ̀ṣì tó ta lọ lọ́run rẹ. ta lọ lọ́run rẹ. ẹ̀rí pé wọ́n fọ Ọlọ́run yọ̀ọ́nù. tó bá ṣe lọ mọ́tàlásí tó pé tẹ̀síwá gbogbo àti ta wá lọ lọ́run rẹ. wọ́n fi yọ̀ọ́nù. nígbà wọn bá fi oògùn yọ olóògùn. yóò gbẹ́ra jì oògùn. Ọlọ́run ló mọ̀rì yóò wá pẹ̀lú gbogbo wa. àmín. ọ̀rọ̀ tí mo wá béèrè ni pé ta ló lóògùn. Ọlọ́run ló lóògùn. ẹ pé sáwò. sáwò tó lọ́lọ́run ní sọ̀kalẹ̀ láti wá sóògùn fún wa. Ọlọ́run ló lóògùn. ìdí rèé o gbogbo tí èèyàn ẹni tí tẹ́ fi sí oògùn. bẹ́ẹ̀ni. Ọlọ́run ló ní. bẹ́ẹ̀ni. ewé àtegbò. Ọlọ́run ló dá. ó sì rọ òjò kankan sósì. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ẹ máa dáhùn tí n bá ti ń kọjú ojú ọ̀nà ẹ máa fún mi lésì o. ẹ tó bá yẹ pé ọba lòun lo lóògùn kó jáde wá kó wá sọ fún mi. kó jáde wá wípé òun ló ń lóògùn. bí bàbá tèmi ṣe fi kọ́ mi lèmi ń sọ wọn o ẹ já gbé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ Ọlọ́run ló lóògùn Ọlọ́run ló déwé òun ló dégbò ó wá tó dá èèyàn ló dá kẹ́yìn ó wá dá ìmọ̀ fún
tí ó fi mọ̀ pé ewé yìí ó kọ tí jẹ́rìí èyí orúkọ tó ń jẹ́ ni èyí ẹ̀ máa fi sóúnjẹ ni èyí ìwòsàn ara lẹ́ máa fi ṣe. lẹ́ẹ̀ máa fi ṣe. èso eléyìí ṣe jẹ àwọn èso igi kan wà tí ò ṣe jẹ. èso igi kan wà tí ò ṣe jẹ. ó wà o tó yẹ pé àmọ́ gun tùràrí ni bí èèyàn bá ní akọ ògùn rẹ pè ní wèrè bàbá mi ò fi fẹ́ tùràrí fún. tí wọ́n fi fi tùràrí fún. ṣe ni ó sùn lọ èso igi lásán ni. èso igi lásán ni. yóò sì gbádùn. àbáwọn tó ti máa ń lo drug tí ó ti wá pa ọpọlọ wọn lára là fi ṣe bàbá mi fi ṣe tùràrí wọn. tùràrí fún wọn. a kì í jẹ èso rẹ̀ ẹ lè jẹ èso bẹ́pẹ. bẹ́ẹ̀ni. ẹ lè jẹ èso mángòrò. bẹ́ẹ̀ni a lè jẹ kaṣú bí kaṣú táwọn lábẹ́ rẹ̀ yìí. àwọn èso igi kan wà tí ò ṣe jẹ. àwọn èpo igi kan wà tí ò ṣe lò fóògùn jíjẹ. àyàfi kọ́ lọ àwọn ìgbésẹ̀ kan bóyá kẹ́ ẹ sún ná àbí kẹ́ ẹ jó kó tó ṣe jẹ bíi èpo igi ọ̀bọ̀. èpo igi ọ̀bọ̀. wọ́n tún pè ní èpo igi ẹ̀rún ọ̀kànkàn náà. tí yẹn bá lọ mú èpo igi ẹ̀rún tó bá dà sínú omi tí yẹn bá mú wàhálà ni. wàhálà ni. wọ́n sọ pé àjẹ́ ìjẹ́ èpo ọ̀bọ̀ bẹ́ẹ̀ yẹn tí èsàjẹ́ náà bá jẹ́ yóò kú. yóò kú. ó wà toxic ó di toxin mu. igi kan náà bẹ̀rẹ̀ ń pè ní ọ̀rọ̀ adẹ́tẹ̀. ọ̀rọ̀ adẹ́tẹ̀. oje rẹ̀ yẹn náà poison ni nínú ara. so ìyẹn kan lè lo external use only. tí ẹ bá fẹ́ lò gẹ́gẹ́ bí téèyàn ó lò sínú ọ̀là ìkàkà tí ó kun. tí ó kun. àbí ẹ ti ṣe kó tó di pé ẹ lè lò. bẹ́ẹ̀ náà ni àwọn egbògi míì náà tó lóró. epo ọ̀bọ̀ tá à ń sọ egbògi rẹ̀ náà poison ni. poison egbò rẹ̀ náà. egbò ẹ̀rún epo ọ̀bọ̀ egbò rẹ̀ náà poison ni. àwọn àbáwá ń jọ tí wọ́n máa ń lò fún àlera ọkùnrin tí torí ẹlòmíì wà tí ò lè ṣe rí. tí ò lè ṣe tí kìnìún rò gbé rírí. àwọn kan tí máa ń fà pọ̀ máa máa gboko oúnjẹ ọmọ mi bí òfin ní ṣe rere láyé rẹ̀ kò ní bímọ ábí ni kò ní bíyàn. àbára àwọn ọ̀jọ̀gbọ́n tí ó gbàlẹ̀ ẹlòmíì wà sọ pé nígbà tí ìyá rẹ̀ ń gbé lọ́wọ́ ìyá rẹ̀ fi àìmọ̀kan àtàìbìkítà omi ọyàn ọkàn sí ojú ara rẹ̀ tómi ọyàn bá kán sójú ara ọkùnrin nígbà kékeré tó bá dàgbà kò ní lè súnmọ́ obìnrin. kò ní lè súnmọ́ obìnrin. bàbá mi ló sọ fún mi bẹ́ẹ̀. tó dẹ̀ rí bẹ́ẹ̀. ó ṣe rí ọ̀jọ̀gbọ́n ò ní sọ̀rọ̀ kẹ́mọ́ bàbẹ́ ìgbọ́n sọ̀rọ̀ ìmọ̀ sàfínìsì àwọn ọ̀jọ̀gbọ́n ti àwọn ládùbáwá nù àwọn ọ̀jọ̀gbọ́n ti Yorùbá náà ń bẹ ẹni bá ti sọ pé ẹnu bàbá òun rùn ó tara rẹ̀ jẹ ní. ó tara rẹ̀ ní bàbá. lápèjúwe nísìn wọ́n mú ẹ̀sìn wá fún wa. bẹ́ẹ̀ni ẹ̀sìn méjèèjì tá à ń ṣe ní Nàìjíríà nísìn. bẹ́ẹ̀ni àpapọ̀ àti Áfíríkà wọ́n mú wá fún wa ní ẹ̀sìn ládùbáwá ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n mú wá fún wa ní. àwọn bàbá wa wọ́n látàwọn àsìkò kan tí wọ́n mọ̀ pé irú nǹkan bá ń bẹ. tọ́ báwo lẹ́sìn wá sọ fún mi pé tọ̀ bàbá rẹ o mọ̀ gbọ́ tiẹ̀ o ní tó ń mọ̀ tí ń ṣe tẹ́lẹ̀ náà o ìṣekúṣe ni o akànlẹ̀ ahmed ká adjust. wàá wo tó bá kú díẹ̀ káàtó níbi tí bàbá rẹ ń ṣe tí ó bá kú díẹ̀ káàtó lówó tí ó bá gbà yé ṣe kọ̀ pátì. ìtọ́ bá wá wúlò ń bẹ̀. dìímú sísí wọ́n jẹ́ bọ́ ni mò ń ké fáwọn èèyàn wa. ìwọ tí bàbá rẹ jẹ́ babaláwo tàbí olóòṣà ìwọ dẹ̀ jẹ́ díkìn ṣọ́ọ̀ṣì tàbí kọ́ já àfa àbí mùkádàmù kan súnmọ́ bàbá rẹ o lè má bàa ṣe òòṣà tí ń ṣe. tó ṣe. tó bá mọ ògùn nírun. gbà lọ́wọ́ rẹ̀. tó bá mọ ògùn orí fífọ́. gbà lọ́wọ́ rẹ̀. tó bá mọ àwúre tó jẹ́ béèrè. gbà lọ́wọ́ rẹ̀. bàbá tó bí èmi tá a bá jọ lọ sí oko ọdẹ tá a máa ń bọ̀ tójò bá ń rọ̀ mo fọlọ́ múra sí òjò ò ní pa wá. ní ìsàwádà bàbá mi ò ní máa tẹ ojú ẹsẹ̀ mọ́lẹ̀ òjò ò ní pa wá o. tójò bá ń rọ̀. òjò ò ní pa wá o. bàbá mi sì ní àdó kan mo ti sọ rí ó ti pẹ́ yóò tó bí 30 years ní sọ̀rọ̀ yẹn. àdó kan ni àdó yẹn ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kìlàlà tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní #1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbàgbó kọjá bẹ́ẹ̀.